أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشر في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم هذا بيان للناس وهدى وموعظة للمؤمنين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين الله يا الله الله يا الله الله يا ربنا الله يا كافي الله يا ربنا الله يا في الله يا الله الله يا الله الله يا ربنا الله يا كافي الله يا ربنا الله يا كافي رحمن يا الله يا الله الله يا رب الله يا كافي الله يا ربنا الله لي عدة في كل نائبة أقول في كل حال حسبي يا الله أقول في كل حال حسبي يا الله 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 الحمد لله رب العالمين حمد الحامدين حمد الذاكرين حمد الشاكرين الحمد لله العنان الحمد لله المنان الحمد لله الحي الحمد لله القيوم الحمد لله ذو الجلال والإكرام والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه ومن تبع طريقهم إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على سيد الجليل الذي برس بسورة الجلال وطلع بسورة الكمال وظهر بسورة الجمال وفاض بالنيل السهال من رب الجليل كل من عليها فاني ويبقى وجه ربك ذو الجلال والإكرام عدد كل ما برز وطلع وظهر بسورته ومأوت عليه وعليها ذو الجلال والإكرام وعلى آله وأصحابه أكقدره ومقدار العظيم صلاة تفتح لنا بها أبواب الرضا والتيسير وتغلق بها عنا أبواب الشر والتعسير وتكون لنا بها وليا والنصير أنت ولينا مولانا فنعم المولى ونعم النصير اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بعندك على الدرجات وتبلغنا بأقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات آمين 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 كن فيكون آمين أدعوك بتوقف فولون ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin bá dúpẹ́ fọlọ́run wọ́n tó bá mọ̀ pé ẹni ọpẹ́ ni wọ́n náà dúpẹ́ fọlọ́run ọba. tó bá ní tó fẹ́ dúpẹ́ fún ẹ̀mí tọ́lọ́run filẹ̀
dúpẹ́ fún àlàáfíà tó fi débí sọ pé alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Aki gbogbo àwọn ènìyàn lọ́nà lápapọ̀ àlàyé ìbíní wàlà muwat ọlọ́run kọ́lọ́n jẹ́ alùbáríkà owó tó ràn wájú báyìí lọ. A fi àpapọ̀ àwọn ènìyàn lọ́hùn a fi kí ìjókòó àwọn àgbàlagbà. Bàbá wa ní adóodò ẹrú ọlọ́run kan máa ṣe ra sí mi olóyè kí n mọ̀lú yẹn adóodò adóodò mo láwọn tẹ́ pé kírísítẹ́nì ni wọ́n wá dẹ̀ ń ṣe dára fún Islam adóodò ló ti wá nílùú Lẹ́kì náà lájọ́ ń gbé àwa àti kábíyèsí adóodò àtijọ́ pàdé bí ẹ̀mí ìlú kan àtijọ́ jòkó àtijọ́ ṣe àtijọ́ lọ tọrọ ọmọ nbì kan bẹ́ẹ̀ ṣe à ń pe adóodò mo ní àwọn èèyàn wa ní ara adóodò mo jẹ́ nù ọlá tọ́lọ́ ń ṣe síbẹ̀ tọ́lọ́ ń jẹ́ arígbẹ́ bàbá ẹ kú dìde ẹ kú àdúrótì Maulana Sheikh Marufuddin ọlọ́wà jẹ́ egun lẹ́mí sí ẹ kú àpọ́nlé ọmọ yín ẹ wá ní ẹ ti ń gúra ọmọ yín ẹ̀yin lẹ́ni wá iṣẹ́ tẹ ọ̀run wà là ń jẹ́ ọlọ́run jẹ́ arígbẹ́ jù báyìí lọ nǹkan kan oníṣẹ́ àláfíà yín ó jẹ́ ká mọ̀ pé ẹni rẹ ni yín tẹ fẹ́ kí tọmọ ọlọ́mọ ó dáa èyí tẹ́ náà fi ń ra wájú ọlọ́run tẹ fi ń fún irú àwọn ọmọ yín lápọ́nlé ọlọ́run àbá yín ta ọjà tẹ́ náà fi ń ta tẹ fi ń ra wájú ọlọ́run àmọ́ yín alálùbáríkà ń tẹ́ fẹ́ fún ọlọ́run àbá yín fẹ́ ọlọ́run àṣẹ rẹ̀ àtagbára rẹ̀ mo fi kíkí yín mo kí jókòó gbogbo àwọn àfa lápapọ̀ láti ìlú wa lọ́run tí wọ́n ti wá nílùú ta ti èmi náà wá bá yín ṣe fàájì láìpẹ́ yìí gbogbo yín mo kí yín ẹ tóbi púpọ̀ ọlọ́run kí yín anabi ń kí yín alukurani ń kí yín kọlọ́nba ń kí yín púpọ̀ mo kí yín pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ẹ̀yin ọlọ́lá wa tẹ̀ ń náwó látàárọ̀ gbogbo yín la kí ẹ dákun ẹni tí ó bá mọ̀ pé ọlọ́run jòun lọ kó farabalẹ̀ àkọlé wa bí mo fẹ́ kí a fi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ká fi motivate ara wa ni I'm not the lecturer of today mo kàn jẹ́ olólùfẹ́ àfà ọmọ ìyá àfà èmi náà wá sojú ṣe ọmọ ìyá ni bàtà bá rí jókòó a máa rí pé ọlọ́run ó wà pẹ̀lú wa púpọ̀ kò dẹ̀ dójú tì wá ẹ jẹ́ káà náà ká fi táìmù ilẹ̀ fọlọ́run oríire ń gbà mí èèyàn lè pàdé lórí ìrìn àjò àdèmọ́ bí tá a ti lè pàdé oríire ọ̀rọ̀ ẹlòmíì gbọ́ tó fi là láyé gbogbo àkọ́lá àdúrà o ibi àké ń gbọ́rọ̀ ni ò jẹ́ káàdùn ẹlòmíì ò gbà àdúrà lóru lọ́sàn-án àdúrà ìwà gbà ǹjẹ́ o béèrè ọ̀nà lọ́wọ́ àwọn tó mọ̀ nípa ẹ̀ ẹ jẹ́ àfarabalẹ̀ nítorí ọlọ́run ẹ dákun ẹ jẹ́ àfarabalẹ̀ mo kí ẹ̀yin ìyá wa ẹ ṣe ẹ̀kọ́ àdúró ti àfáwà Ghazaly ẹ̀yin brothers wa ẹ ṣeun ẹ̀kọ́ àdúró ti gbogbo ẹ̀yin ọ̀rẹ́ àfa pátá ẹ̀kọ́ àdúró ti olúwa mi àdúró ti gbogbo alápapọ̀ àmín bá máa wí kẹ́límọ̀ kan àfáàṣà ń sọ pé kí n wí nǹkan ni mo jẹ́ ẹ jẹ́ ń ṣe fatia àfáà ní kí n wí nǹkan mo wá understand the reason of kí n sọ̀rọ̀ àmọ́ ọ̀rọ̀ náà ní pọ̀ bàbá wa gba Sheikh Muhammadu Bashir aṣọ yìí ò ní fàyà aṣọ yìí ò ní fàyà nínú aṣọ yìí ni Imam Ghazaly ẹ ti ń dunnú lórí Imam Ghazaly ẹ ní banújẹ́ lórí ẹ lágbára Ọlọ́run aṣọ yìí ò ní fàyà lágbára Ọlọ́run ẹ kú àdúró tì ẹ ó ti yẹ yín a tún máa yẹ yín sí ni o àdúrà yín gbà o àdúrà yín gbà ìwòye àná àwa nù pé hey báwo ló ṣe fẹ́ rí òjò yìí pọ̀ mo wá ń wá orin kan fi máa tẹ àfàlára ká wọ́n á tẹ àfàlára látàná pé
nílùú kan omi kan ọ̀rọ̀ ńjọ́ kan ó fa owó mi kan àfààní ẹ bá jẹ owó nìkan ni kó fà lé ní àfún mi mo yà ń wá ọ̀nà pẹ̀tọ̀ ẹja pípẹ́ mi ara wálé o àwa ń wo weather forecast mo wá jókòó síbi èmi àti àwọn pẹ̀tọ̀ já wo weather ọ̀la mo wá tún ní ìmáàmù weather ọ̀la yìí times 2 tè ní o ẹja kún fàdúrà o àwa sọ̀rọ̀ kan ní ṣe pé kọ̀ǹpútà ni ọlọ́run la máa bá sọ̀rọ̀ kó bá yí padà torí weather forecast àwọn náà ń rò ó ni ọlọ́run lè yí padà nígbà táwọn dókítà máa náà ọmọ tó wà nù aboyún jẹ́ wọn bí ó ṣoríire àbí oníṣoríire ntọ́lọ́run bá wọn sọ ni wọn náà ti discover tó wà nù oyún aláboyún ẹ̀rí pọ́kùnrin ni ìgbà tó wá dá iṣẹ́ ìlẹ́fẹ́ sọ lóríire ni yé tí táyé wá lówó tí kẹ́hìndé olówó ẹ̀ ṣe rí yẹn kẹ́hìndé lówó táyé olówó táyé kú kẹ́hìndé wà láyé ẹ̀ ṣe rí yẹn ntọ́lọ́run sọ tí òye yín nìyẹn ẹ̀ wá ní kọ̀ǹpútà ti wà tó fi ń tú iṣẹ́ ọlọ́run ẹ̀ lé túṣẹ́ ọlọ́run gbàtó wẹ́dà yẹn wá ń gbé òrùn bọ̀ wọ́n ní àdúrà máa ń gbàbọ̀ mo wá ń mọ́nítọ̀ wẹ́dà gbà àdúrà máa ń gbàbọ̀ ọ̀rọ̀ tá a sọ bí eré pé òyìnbó ń ṣe tiẹ̀ ni ọlọ́run wá nítọ̀ èmi ni ọlọ́run ìyẹn náà tó wa lọ́pẹ́ ẹ mọ bójú ṣe máa rí tó bá rọ ẹlòmíì lè má rí ibi dé bíbáyìí ibi tí tráfíkì Èkó ṣe rí ẹrù kó tráfíkì gbogbo Nàìjíríà wá sí Èkó ni tójú báyìí lè rọ̀ pẹ́rẹ́ bàbá àdúrà yín gbà ó tún máa gbà jù báyìí lọ mo kí yín o mo kí yín nínú tó wù mí kí n ṣe ẹ̀yin nìkan mo fẹ́ kí n dẹ̀ gbé máìkì lẹ̀ ẹ gbọ́ lára ọmọ la ti mọ bàbá ọmọ ní ojú bàbá tó bí fún wa tàbá ti rí pé ọmọ yín ò gbádùn tà á náà sá àwọn ọmọ yín dá ọmọ yín lóyà ọmọ yín lákùnlé ọmọ yín tí wàá nímọ̀ àwọn òpè níbo lẹ́nu yìí ti ń bo lẹ́nu yìí ti ń dún àṣẹyìn lẹ́ ń dún lára àfà iṣẹ́ yóò ní bàjẹ́ o wòlánà ẹ pẹ́ fún wa ẹ ṣeun akínyín àfà olórí ní alákọ́dérì kìnìkan ẹ̀ bá ń bó ti sẹ́ndẹ̀ sẹ́ gbogbo lórí yẹ tó wà mẹ́ ní Allahu Akbar ìwọ tí ẹ ṣeun afáwa Mutanabi òun ló kọrin fún ọba kan tí wọ́n ń pè ní ọba ejọ́hun wọ́n pè ní Saifu Daula bí ńgbà tó lọ sójú ogun kan ogun tí wọ́n rò pé ó lè ṣẹ́ ó wá ṣẹ́gun náà afáwa Mutanabi wá ronú pé ọba yìí ò ń ṣe yàn lásán o ó wá ń fi orin yẹn kí ọba pé àṣetíyàn bá ní determination ìyẹn á débi tó ń lọ gbogbo akọ̀fẹ́ jẹ́yàn ni àní determination àní focus challenges kékeré ló débẹ̀ lómi ó gbàgbé ibi tó ń lọ ó wá rán challenges kiri ó ti gbàgbé ní ogun wa ti lani inú ogun wa ti jẹ́yàn inú ogun wa ti ṣe ọlá tó fẹ́ ṣe ọlọ́run dáyé fẹ́ nìkan ibi tó dẹ̀ jòkó sí ọ̀pọ̀lọpọ̀ yẹn náà níbi ó fẹ́ jòkó ń bẹ̀ ọwọ́ afọwọ́ ra ẹ̀ wá ń sá padà ó ní tó fẹ́ ṣe láyé ni o ó ní determination ó wà determined tó bá ní àdìyàn kan pé mo fẹ́ débì kan gbogbo tó bá pàdé ń bẹ̀ máa fara gbá lọ ni o àgbàmọ́ra wà lọ ní àgbàmọ́ra gbogbo ọ̀rọ̀ náà kọ́ là ń dá sí gbogbo èsì kọ́ là ń fọ̀ táìmù tẹ kó máa fi owó ti fi jà lọ ìjà tí ó kàn ẹ́ wá ni ẹ má gbà o wọ́n ti distract ẹ kó ń bí ọ lórí ẹ nìyẹn. Imam Ghazaly ni mò ń kí ẹ ń ṣèyàn lásán bí àfáà Mutanabi ṣe ń sọ fún ọba tàná mo sọ fún mọ́mú ẹ̀yin náà ń ṣèyàn lásán ẹ gbọ́ ẹ̀ ń ṣe èèyàn lásán tó wá pé èèyàn lásán nìyí ni ìjókòó ilé má ṣe ṣe lé nìyí. Ọlọ́run wà lára yín Ọlọ́run dẹ̀ ràn yín ẹ̀yin náà tó wá ránra yín
ọ̀tọ̀ ní kọ́pẹ́ ní God sent táyé ò bá gbà ń kọ́ kí lẹ fẹ́ ṣe. Masha Allah. Ọlọ́run ni mo rà nàbí ṣe àwọn ayé náà ò gbà n tó bí ogun nìyẹn o nínú Islam. Ẹ ṣe jẹun. Ọlọ́run rà nàbí iṣẹ́ àwọn ayé náà ò gbà n tó fa ogun tánàbí rí nìyẹn o. Ṣọlọ́run ò rí pé èmi mo rán ni kó lè pa ogun rẹ lẹ́kọ̀ọ́ náà kó ní àná máa jayé lọ àmọ́ Ọlọ́run pé mi ò ṣàyè bẹ́ẹ̀ ayé ò ń ṣọ̀fẹ́fẹ́ nìkankan. Ala qadri halil azmi. Ayé ò ń ṣọ̀fẹ́fẹ́ nìkan àdáfẹ́ nìkan. Tààtì làzà ìmọ̀. Gbogbo ntọ́lọ̀ ń dá pátá ló ní iṣẹ́ tó fẹ́ ṣe láyé. Regardless of religion ó bá jẹ́ níṣẹ̀ṣe ó ní purpose ayé tó wá ṣe láyé ní tiẹ̀. Ẹlẹ́sìn Christian ó ní purpose tẹ̀ láyé. Masha Allah. Islam dé òun náà ní purpose tó gbé wá. Kánà Ọlọ́run ọba mi tó ní inna dina inda Allah al-Islam kò yẹ kẹ́sìn mi tó dùn mọ́ láyé àmọ́ Ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ o. Allah. La ikraha fi din ni ẹ ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ẹ fèsì tí ẹ fi wọ́n lẹ̀. Ìlú dáwà lé ní wọ́n pín sí mẹ́ta ni oúnjẹ ṣe dé wọ́n ti fún wọn lọ́lídé wọ́n fún wọn lọ́lídé nàbí wọ́n fún wọn lọ́lídé ìjọ Christmas Easter wọ́n fún wọn lọ́lídé. Ọlọ́run rí wa pé Islam ló ń pè lẹ́sìn ni. Allah. Ìtumọ̀ ní pé Ọlọ́run dáyé fún wọn náà ayé tó wà dìímú má jò bọ́mọ ẹ lọ́wọ́. Ala qadri halil azmi tààtì làzà ìmọ̀. Má jẹ́ ọdún yẹn kó wájú kó wá tún lọ tó o lè má rí ibi déwájú mọ́ o. Wa tààtì ala qadri likramil makarim. Àwọn tó fẹ́ jókòó níbi tó wà yẹn wọ́n níjó gbádùn àfi kí wọ́n náà má jọ gbádùn. Wọ́n níjó rí lò ọ̀tọ̀ ni kò débẹ̀ ọ̀tọ̀ ni kò rí lò. Àfi kò dira. Ọ̀tọ̀ ni kò gbádùn ẹ̀. Ogun náà ni wàá máa bá lọ tí wàá fi sọ̀kalẹ̀ síbi tó ń lọ. Allah. Ìmáàmù determination yín ó fẹ́ mu gan. Mo mọ̀ọ́mọ̀ mi ò sùn lánàá mo wá mọ́nítọ̀ ìmáàmù látàárọ̀ torí olóde lèmi náà. Mo mọ bó ṣe máa ń rí tó bá kọ̀la àbí tó bá kújọ́ méjì mo wá ń pè àfa àti fún wa tó kú. I drop message pé get back to me. I want to come and meet you. Where are you? Lóru àná after 1. Mọ́tà bá fa nsùn ni mo wá ranjú lẹ́ẹ̀dí after 4. Wọ́n ṣe message bá mi ń bọ́ lẹ́wà. Báwo ni ẹ ṣe fídíò fi dẹ́wà? Mo ní kò ní rí bákan. Ó wá di tó sísàfà ní lọ sùn mo ní mi ò lè sùn. Àgbàtọ́ ní òkè àwọn ti ń jáde lọ mo ní èyí kémi náà sùn tó 7. Torí pé kí ni àsìkò tí ń jáde rèé ayé ò ní lé yín wọlé o. Àmín ṣéwù. Àwọn tó máa ń dání lọ́wọ́ ní dání lọ́nà o. Àmín. Àwọn tó máa ń jẹ́ kí nǹkan sú yín Ọlọ́run ní jó sú yín. Àmín. Mo dúpẹ́ inú mi dùn. Alhamdulillah. Bàbá wa ṣé Muhammad Bashir mo bá yín dúpẹ́. Alhamdulillah. Tá a fi débi àṣà ń gbọ́ ohun tí ò tẹ́ wa lọ́rùn àmọ́ eléyìí jẹ́ kó yé wa pé òkè kan lẹ fẹ́ gùn. Ó ní certain stage kan tí ẹ máa dé láyé. Masha Allah. Ẹ máa ní ìdá àwọn èèyàn kan nínú ayé yẹn ní moment yẹn àfi kẹ́ ríru wọn kẹ́ lè rí bridge yẹn kẹ́ lè cross ẹ̀ ìwọ tó fẹ́ dá yé ṣe máa dá ṣe tí ojú kú lójú kan ni ẹ fẹ́ dá ṣe ò fẹ́ sìn yẹn kankan ò fẹ́ lóyà fáwọn kan. Ó sì fẹ́ ga. àwọn alágẹ̀ẹ́ fújì máa ń gbà fọ́ ga ẹ̀ alifọ́dún lórí mutakọ́dìm. aláfáwọn ẹni síwájú. wọn náà so báwọn kan fáwọn kan lẹ́sẹ̀ fáwọn láṣọ kẹjọ súnra yín tó bá ná o fẹ́ dá ṣe òní kúrò ojú kan ògùn ṣeré o. Amadu ṣe ikú ti jáde. 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 Sọ́rí mọ́ wá sí láti kàwárí. Fọ́tẹ̀jẹ́ lẹ́kí àlẹ́ àgáni. Wáyé bèbèlè bèbè ní sáàni. Wàsílò máa ká tó máa dìbò. Amadu ṣe ikú ti jáde. Amadu ṣe ikú ti jáde.
للمعاد أحمد شيخ تجاني أحمد شيخ تجاني الله يمنعك والمكان بكلاني أو مباني كل ذكرك السلام وبروحا للمعاد أحمد شيخ تجاني الله يعينها حقها سبع المسالك بصفات ذاتها رتبة ليست لساني أحمد شيخ تجاني أحمد شيخ تجاني الله فهو مختار البرايا قبل تكوين Imam Ghazaly ọlọ́run tó wà lára yín tí gbogbo àwọn ayé ọ̀fùwà ń wá rí. Ọlọ́run ní kó gbẹ̀dọ̀ gba ọlọ́run. Èyí ni gbogbo orí iwájú òkú sí. Gbàgbọ́ àwọn lára yín. Ọlọ́run ti ṣe. Ṣé rí gbogbo tó ṣẹlẹ̀ yẹn? Ìjẹni ọlọ́run yín ló gbé ìtókù dúró. Àfàìsùn náà bàbá yóò dákẹ́. Gbogbo tó ṣẹlẹ̀ yẹn atẹ́gùn yẹn gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Gbogbo tó lè gbé yín ṣubú lọ́wọ́ ní kàn yín lọ́dún yìí àmọ́ lọ́wọ́ gbé yín ṣubú. Tó lè dá kíní ìlú ọlọ́run ti fi kàn yín lọ́dún yìí àmọ́ lọ́wọ́ dàrú. Àdúgbò lórí yẹn. Agbára ọlọ́run á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ẹ bá ń ṣàmì. Kò sí disappointment kankan lé nìyí. I believe that we are all blessed. We are all blessed. Kò sí disappointment ọlọ́dọ̀ tèmi o. Torí tí bá ti gbé dání bá gbé tọ́lọ́ tànábì ni ìní jẹ́ kí kankan ti tè ní. Mo mọ̀ pé ọlọ́run tí mo gbé iṣẹ́ ìdání àtànábì á san mí lẹ́san, ọlọ́run á san mí lẹ́san bẹ́ẹ̀ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ yẹn sì wọ́n ń jó ládẹ́kan ìdùnnú tí wá ara ẹlòmíì ń bí lé nìyí. Ẹlòmíì ti ń ronú tí ò lè sọ fẹ́ dà ó débi túraká. Wọ́n á sọ̀rọ̀ kọ́lẹ̀ kó bá pẹ́ a fẹ́ jó takasúfin bílé ni a fẹ́ ṣe clubbing ni àbáwọn yẹn fẹ́ mutí ni àbáwọn obìnrin fẹ́ bọ́ra òwò ní ẹbá ní pé kò ní sí problem kankan ṣètọ́ ni máa gbáyè kò ní sí jáàbù ṣètọ́ ni wọ́n ní dàbẹ̀ ẹ̀rú máa mú bẹ́ẹ̀ àmọ́ bí tí ẹ bá ti fẹ́ ṣe tọ́lọ́run àbíkẹ́ máa bẹ lọ́run àìsùn àdúà sàárà àìsùn ẹgbàmí níbi tọ́lọ́run ẹ̀yà wá ní ẹgbẹ́ ṣe tèṣù ń sẹ̀mà rí pé ṣù àwọn gbáyé yẹn ọmọ wá dùn ọlọ́run mi tí ẹ̀ṣẹ̀ dé fún ẹlẹ́sàn o bàtà yẹn ń jó ẹjọ́ jó tó bá dé klọ́ọ̀bù àná la máa bú wọn pé kílẹ̀ lọ ṣe ń klọ́ọ̀bù ibi tẹ́ ti lè jó náà rí happiness is vital ẹ jẹ́ àwọn èèyàn dunnú ẹ̀sìn ti kó lórí pé ẹ máa dẹ́rù bá àwọn èèyàn iná ẹ jẹ́ kí inú àwọn èèyàn dùn ẹni tí ò jẹun tó ń sọ̀rọ̀ náà fún a ní iná tó ti ń jóun látàyé ẹni tí ò rówó lè san tó wá ń sọ pé tọ̀ ìtakùnlá ìbẹ̀rù ayé ti fẹ́ pa condition àti situation environment la fi ń sọ̀rọ̀ ọlọ́run ní Nàìjíríà táwa yìí ebi ń pa àwọn yẹn sọ ọ̀nà tó wá fi róúnjẹ jẹ
àbí ẹ há oúnjẹ fún wọn wọ́n wá tẹ́tí sí ní tẹ́ fẹ́ gbọ́ nítorí pé ní wisdom là náà fi deliver àṣẹ ẹ̀sìn tó bá débi díẹ̀ kó ti pín oúnjẹ kò ní sọ̀rọ̀ Ọlọ́run yóò pín oúnjẹ ni àfẹ́bí para yẹn fún wọn lóúnjẹ inú àyàn dùn ọ̀túnraka ìdùnnú náà ní dìbànújẹ́ fún alágbára Ọlọ́run adúpẹ́ ilé Ọlọ́run adúpẹ́ ilé àmọ́ lórí tó bá dàrú kí la fẹ́ ṣe àbí àti sòdérí dẹ́ pé iná ta pé náà ló dàrú ó lè dàrú kò ṣe tó mọ̀ ó lè dàrú jùṣẹ́ dáwọ́gbọ̀ ẹ̀rú lẹ́ni tó lórúkọ. bá bẹ̀rẹ̀ ìjà. alẹ̀ túká síta bẹ́ẹ̀ adẹ̀ lọ́lé gbogbo àwọn lọ́lá gbogbo ọjà adẹ̀ lọ́lé kí ẹ wá lóhùn ṣe mọ́ ọ ti léèyàn sẹ́yìn nìyẹn ayá mi ṣe mọ́ láṣẹ ọ dàrú ni adúrò owó sí mọ́ náà ó jẹ́ kó mọ̀ pé ẹ̀kọ́ ayé nìyẹn lẹ́yìn dẹ́ pé ó ṣàdúrà fún ẹ láàárọ̀ fún bíi 20 minutes ló fi ń ṣàdúrà pé ayé ẹ lé ní òun náà ló wá dàrú ẹ wo ẹ̀kọ́ ayé lẹ́yìn tó ti dé látàná tó ti ń ṣe wàhálà ó tún dàrọ̀ ó tún gbé fóònù ó ṣàdúrà òun náà ló wá dà nǹkan ló wá dà gbẹ̀rù ẹ̀kọ́ ayé ni tíyàn bá náà wò ṣe mọ́ ọ ti lè sẹ́yìn nìyẹn ó tún lọ tó padà láti bẹ̀rẹ̀ ni so eléyìí tá a ṣe yìí it's a success alhamdulillah ó ti ṣe é ṣe ẹ túra ká kí ni dùn Ọlọ́run ní jẹ́ gbèsè káwọn ẹ jẹ́ gbèsè ojú yẹn á ti máa lé kókó látẹ̀kan gbogbo àwọn ẹlẹ́mà fún náà pé owó ètò fún àwọn tó àmọ́ ẹ ṣe nítorí kíni nítorí tọ́lọ́tà nábì Ọlọ́run fún ilé sàn ẹ jẹ́ kí n gba owó kò nà fún bàbá bó ṣe jẹ́ kó rí nìyẹn bàbá èmi ò látọ̀ èmi á ṣèkùnà fún yín gbogbo ẹni tó bá wà nífẹ̀ẹ́ Imam Ghazaly gbogbo ẹ̀yin tẹ́ ti náwó látẹ̀kan mo fẹ́ gba owó kò nà fún bàbá wa tọ́lọ́n fi ní tó fi ra ta yìí fún yín ẹ dákun ẹ jẹ́ kí ara àlùbáríkà yìí àlejò kó ká máa ní bàbá jòkó spiritual father of the day àwọn ni wọ́n á dẹ́ ṣàdúrà fún wa àmọ́ kó tó ṣàdúrà mo fẹ́ ká ṣe bó ṣe ń ṣe kó lè rí bó ṣe yẹ kó rí látọ̀dọ̀ tèmi imam ẹ̀yin náà ni ẹ máa gbà dání gbogbo àwọn tẹ́wọ́n kó máa dá sí ó 50,000 ẹ pé àwọn èèyàn wa gbogbo ẹ̀yin ìyá mo fẹ́ kẹ́ débí ẹ dàníyàn ẹ mú owó wá síwájú àwọn àgbàlagbà ẹ wá fi ra àlùbáríkà fáwọn ọmọ yín mo sọ pé kò síbi tẹ́ẹ̀ tí lè pàdé oríire o ẹ láníyàn pẹ̀lú owó yẹn máa bọ̀ ẹ dákun mo fi Kùránì gbé yín dìde máa bọ̀ wájú gbogbo ẹ̀yin àfa ẹ̀yin brothers wa ẹ dìde ẹ wá kó bàbá lọ́nà tọ́ kò ní bàjẹ́ fún yín 10,000 inshallah ẹ bá ń ṣe síbẹ̀ lẹ́ẹ̀kan náà láàrin ìṣẹ́jú méjì ẹ dákun ẹ dìde ohun tó bá ká mẹ́ lọ́ máa mú bọ̀ mi ò pa yín láṣẹ bó bẹ̀bẹ̀ ní o ẹ má bọ̀ bá a ṣe ṣe fáwọn àfáwà nìyẹn láyé tiwa náà fi rí báyìí ẹ̀yin náà wà rà bá a ṣe ń rà nìyẹn ojoojúmọ́ ayé ni kẹ́ máa mójútó ayé yín ẹ máa mọ́nítọ̀ ara yín lójoojúmọ́ nínú ẹ̀ lélẹ́yìí ẹ wá rà lùbáríkà gbogbo ọmọ tó lè lẹ́kọ́ sọ́dọ̀ àfáà ọmọ tí ò gbọ́rọ̀ ọ̀dọ̀ àfáà ni ìyàwó tí ó lárùn ọ̀dọ̀ àfáà lẹ́kọ́ sí ó yá ẹ wá kó àfáà lọ́nà ẹ ṣeun àdúrà yẹn àgbà bẹ́ẹ̀ ṣe mú wa o àdúrà yẹn àgbà gbogbo ẹni tó ń bá fẹ́ rà àlùbáríkà kó máa mú bọ̀. Hamadun Sheikh Tijani ẹ máa mú bọ̀ bẹ́ẹ̀ ẹ ṣeun ayakumula ẹ máa bọ̀ bẹ́ẹ̀ inshallah. ẹ ṣeun àdúrà yẹn àgbà gbogbo tẹ́ fi ra wájú Ọlọ́run á ṣe fún yín ẹ ṣeun ok ẹ ṣeun o àdúrà wọn ti gbà baba Hafeez Alhaji Abdul Hafeez ẹ mú wá ẹ má mú bọ̀ ìwòye ọdún tó ń bọ̀ owó ńlá lè máa kó wá bí lágbára Ọlọ́run.
àtàgbà ẹ bá mú bọ̀. àwálù tọ́pù ẹ̀ bá ń ra àlùbáríkà kì í tọ́pù ẹ̀ owó ọpẹ́ ni òfìlẹ̀ owó ọpẹ́ ọlọ́run wà lẹ́yìn ẹ̀ gan owó ọpẹ́ ni ṣe o máa ń náwó kò ní tán mo kí o gba àwọn tajọ wá ajá rẹ̀ kíá ajá Mariam Alhaji Abdul Hafeez kò mo kí àwálù sọ̀lì yìí ẹ ṣeun ìwé azakiru wa mo kí yín lápapọ̀ àyìn náà lè bá kú fún ẹ bá kún lè bá tún àjọ àyẹn ṣe ẹ̀yà kún la ẹjù yìí lọ ẹ má mọ̀ bínú yìí lọ ẹ má mọ̀ zenu ẹjù yìí lọ ẹ má mọ̀ bínú yìí lọ ẹ má mọ̀ bínú. Alhamdulillah. Vision yín kò ní kú mission yín Ọlọ́run á gbé yín débẹ̀. You have a great vision and mission. May Allah grant you success. Amina. Ọlọ́run á jẹ́ achieve goal yín o. Àmín. Kí yẹn wá láti ọ̀nà Ayọ̀bọ. Ibẹ̀ jìnnà wa. Láì ṣe pé yẹn ní source of income kan tó mú láláwọlé ajá ọlá àlùbáríkà. Ìyẹn ní source of income tó mú wọlé. Kí ẹ wá tẹ́rí ṣe ń tí àwọn nǹkan ṣe ó ní pé ẹ darapọ̀ mọ́ àwọn èèyàn rẹ o ẹ wo àwọn èèyàn kọ́ ṣe ẹ̀sìn tá à ń ṣe òun ṣe ẹ̀sìn ó ti kó lórí ẹni ẹ wọ àwọn afọ ara wọn tù agbádá wọn wọ làágùn agbádá máa yọ mí àwọn báyìí ti jẹ ẹ̀yìn ẹ change gbogbo kìíní yẹn mi ní o fagídí ṣerú ẹ o. Imam Ghazaly mọ tó ju wọn rí o kó lè torí bó ṣe rí àmọ́ èèyàn ń sún ni èèyàn ń sún ni o motivation lẹ jẹ́ fún gbogbo ìjókòó yìí kọ́ mo wù pé ẹ ní family ń bí ẹ ní ẹ gbébírí kò jẹ́ pé olóṣèlú kan lẹ mọ̀ ń bí àbọ̀bá kan ló ní ẹ máa bọ̀ nílùú tó máa ní ẹ ta ló ń dún mọ́ ẹ padà ní bó tó ti ń bọ̀ ẹ wá wọlé ní rọrùn tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ṣe mo lè má rí yín o kìíní ń wá gba ládùúgbò yìí afáyé ajẹmọ ìlú Elégùṣì mi wá nẹ́tíwọ̀kì yẹn ẹni ọmọ Elégùṣì ni abọ́mọ onírù abọ́mọ ajìrán mo ti wá kakuléètì ìlú yẹn pé ìlú kan bẹ̀ ni nígbà tí mo wá wádìí bá rí pé kò ń ṣe kò tiẹ̀ Island rárá kò Lẹ́kì rárá kò tiẹ̀ Lákúẹ́ kò lọ sẹ́lẹ̀kọ́ láti end of mainland mo wá ní ìmọ́lẹ̀ kan ló ń bọ̀ yẹn o ẹ jẹ́ àkún lọ́wọ́ o báwọn bàbá táwọn ṣe ń ṣe fún gbogbo àwa yìí náà nìyẹn o àwọn bàbá ìbọn yìí ṣe nìyẹn gbogbo àwọn bàbá ìbọn yìí tó ṣe fún wa nìyẹn o pé ọmọdé yìí nǹkan kan gbọdọ̀ ṣe yín tí gbóyìn ìjókòó ti wá nìyẹn o. lẹ́wọ̀n ní ká máa jíṣẹ́ lọ yẹn wá ń fa tẹ̀sùbá yẹn ò ní já o. kò ní já. ẹni kábàámọ̀ ní tẹ̀sùbá tẹ wa o èsì ẹ̀ lẹ́ ń rí yìí o kò sí ibi tí tẹ̀sùbá yẹn ò lè gbé wa dé ẹni kẹ́ ẹ má dákẹ́ dákun mo wá rí i pé ìmọ́lẹ̀ yìí irọ́ Ọlọ́run wà ń bẹ̀ kò ń ṣe fake ìgbà tá a bá ń ṣàdúrà mo tẹ́wọ́ ni mo fi gbogbo tí mo ṣe mo pati torí mi ò rò pé Ọlọ́run ò sí mi Ọlọ́run wà ń bẹ̀ gidi táfà bá dúró táfà sọ pé ẹ tẹ́wọ́ ẹni tó bá rí náà mọ̀ pé original ni mo ṣe tẹ́wọ́ pé mo bí tájú àti lè gbà o àfa ní ẹ tẹ́wọ́ Ọlọ́run nípa ìmọ́lẹ̀ náà gbogbo ẹja tẹ́wọ́ àdúrà Ọlọ́run kó jọ ó máa náà wọn ò ṣe oore fún wa mọ́ o àwọn èèyàn máa ní kò sí gbogbo nǹkan ló ní price tá a máa san àmọ́ abẹ́ Ọlọ́run ká má fẹ̀mí wa di. ká má fẹ̀mí wa di. ká má fẹ̀mí àwọn ọmọ wa di. ká má fẹ̀mí ọmọ di. ká má fẹ̀mí ara wa di. ọ̀rọ̀ mi ti yá àwọn bàbá wa ká dẹ̀ má fẹ̀mí àwọn ọmọ wa di. ká má fẹ̀mí àwọn olólùfẹ́ wa di. yorùbá ní ọ̀pọ̀ láǹgbá ló dáná àmì sínú ọ̀rọ̀ ní ìdẹ́ ṣe yìí ẹni kábàámọ̀ ń bẹ̀ gbogbo ẹja tẹ́wàdúà
اللهم إنا نسألك رضاك ورضا نبيك ورضا الأشياخ ورضا الوالدين. اللهم اجعل ما نحب فيما تحب. اللهم اجعل في اختيارك اختيارنا ولا تجعل إلا إليك اضطرارنا. يا ربنا يا خالق العوالم حل بيننا وبين كل ظالم. حل بيننا وبين كل ظالم. حل بيننا وبين كل ظالم. وأجزي لكل من لنا أحسنا وجازي أن الجزاء أحسنا. gbogbo ẹni tẹ́ náwó látàárọ̀ mo ṣàdúrà fún yín o ibi tẹ́ tí mo kò ní tán bẹ́ẹ̀ o gbogbo ẹni tẹ́ ṣàdéhùn wo Ọlọ́run á ṣàdéhùn orí ńlá fẹ́yìn náà tẹ́lẹ̀ máa rí gbà gbogbo ẹni tó ná tọrọkọ bọ̀ tí máa zu ẹ gbogbo yín ẹ̀yin ọlọ́lá tẹ́ náwó látẹ̀ kan dárúkọ gbogbo yín Ọlọ́run bá ń gbàdúrà yín ẹni tí ò rí mú wa lọ́dún tó ń bọ̀ láàjọ lè mú wa Ọlọ́run bá san ilé san rí. اللهم ارفع عنا الجهد والجوع واكشف عنا من البلاء شف غيرك lọkọ dé tì ní ilé o bó ṣe máa rí nìyẹn o látọ̀sẹ̀ yìí ni kò ti máa mọ́nítọ̀ ara ẹ lọ pé àdúrà tí Imam Ghazaly ṣe lé ní ṣé ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ mọ́nítọ̀ ara ẹ láti ní dídèdè tọ́sídẹ̀ẹ́ tó ń bọ̀ wàá rí pé àmì kan á ṣẹlẹ̀ ní ti dáadáa sínú ayé ẹ kódà àwọn tó ti lọ àdúrà wọn á gbà àwọn tó ń bọ̀ tí wọ́n rí bi débí tí nǹkan kan díwọ́ lọ́nà àdúrà wọn àgbà. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لأجلنا وميتنا وكبيرنا وصغيرنا وذكرنا وأنثانا وآدلنا وغائبنا وحورنا وعبدنا وطينا وعاصينا برحمتك يا أرحم الراحمين. كل الله متى àbátí wọn papòdà láìpẹ́ yìí Ọlọ́run wájú tó kọjú sí Ọlọ́run jọ máa dá sí ẹ̀yin tó fi sílẹ̀ ò bàjẹ́ lọ́ máa jẹ́ ó bàjẹ́ n láti rí gbogbo àwọn àbúrò yìí náwó Ọlọ́run gbàdúrà bàbá o wọ́n tún rówó ná nínú season tí ó wà nù bànújẹ́ tọ́lọ́run ti wá dùn wọ́n nú tí ó bẹ̀yìn jẹ́ Ọlọ́run ní bẹ̀yìn náà jẹ́ láíláí. Àmín. kúlọ̀ Allah mẹ́ta fún bàbá bismillahir rahmanir rahim kúlọ̀ Allah ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim kúlọ̀ Allah ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim kúlọ̀ Allah ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. ìyá tó kù láyé àbí Ọlọ́run bá wa fún ọlọ́pọ̀lọpọ̀ àlàáfíà. Allahumma àmín. kọ́kọ́ ní ṣe ìyá fún yín o. àmín. kọ́kọ́ ní Ọlọ́run ní ṣe ń tẹ̀lé Ọlọ́run bá fún yín àlàáfíà ní ìlàáfíà bismillahir rahmanir rahim ní ìlàáfíà Quraysh láfi mẹ́rin láti ṣàwọ̀ sọ́yìn ní Abdul Rabbil Bayt alẹ́jà sẹ́mu ju ẹ̀rọ kan gbọ́ àtàṣàdá fún kò ní ìlàáfíà Ọlọ́run jẹ́ àlàáfíà jẹ́mi wọ́gùn ní ìlàáfíà bismillahir rahmanir rahim ní ìlàáfíà Quraysh láti ṣàwọ̀ sọ́yìn ní Abdul Rabbil Bayt alẹ́jà sẹ́mu ju ẹ̀rọ kan. Kí bàbá fẹ́ fún aládùúgbò ẹ̀ má ì lọ o. Bàbá fẹ́ fún aládùúgbò ẹ̀ má ti lọ o. ẹ jẹ́ àṣẹ àmínà. Àmínà.